eléyìí tún lẹ ti kẹ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ńlá rèé o látẹnu wòlíì Fálẹ́yìmú nípa ìfàǹfà tó wà láàrin ààrẹ ọ̀nà kakanfò ìyẹn Ìbà Gani Adams àti olóyè Sunday Ìgbòho ó lágbára. Wòlíì Fálẹ́yìmú ní káwọn méjèèjì ó dáná ogun lára ara wọn kán tẹ̀sí ogun lára àwọn méjèèjì kan mẹni tó jọ̀gá láàrin àwọn méjèèjì. bọ̀ tí Gani Adams máa fẹ́ ṣe ó yẹ kó dán Sunday Ìgbòho kó mọ̀ bí power ẹ̀ ti dé kò ní èdè kó lójọ́ ó lè sọ pé kó máa tọ̀ sílé àbí kó máa ríran mọ́. ó gbẹnu tán ṣẹ́ ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá kú gbàgbé ọ̀rọ̀ voice note kan tó di fàǹfà láàrin olóyè Sunday Ìgbòho àti Ìbà Gani Adams níbi tí a ti gbọ́ voice ààrẹ ọ̀nà kakanfò ìyẹn Ìbà Gani Adams tí wọ́n ń bẹ́yàn kan sọ̀rọ̀ lórí fóònù tí wọ́n ti fi ẹ̀sùn agbénipa kan olóyè Sunday Ìgbòho pé wọ́n wà nídìí bí wọ́n ṣe pa olóògbé Bọ́lá Ìgè. tó fẹ́ dá wàhálà lẹ́ni. ẹ máa gbọ́ màá sẹ́ǹdì ẹ̀sìn òun ló kọ́kọ́ sáyìn lẹ́sà yìí pé kàn pa mí. so ọ̀rọ̀ Ìgbòho wo dáadáa o níwájú Ọlọ́run àtẹ̀yàn pátákó ó fi alálẹ̀ Yorùbá búra o mi ò against ẹ̀ àtó ń ṣe tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ Tinubu tí wọ́n bá mi òun defend ẹ̀ ìgbà táwọn tí àmì náà mo ta lóògùn láyé àìgbogbo Nàìjíríà ló máa arrest nígbà yẹn but tí ń sin ọwọ́ ẹ̀ ti wọ̀ lára ẹ̀ àní information tí mo ti ní gan lóru àná gan ó wà lọ́dọ̀ tí wọ́n ta bo Lagos State Táyọ̀ Àyìndé lánàá. tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé pé olóyè Sunday Ìgbòho náà padà dìde láti gbé ẹjọ́ ìdè ilé ẹjọ́ tó sì fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kan rẹ̀ Ìbà Gani Adams kódà ó dàbí pé ẹjọ́ ọ̀hún gan ṣì wà ní kóòtù di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin èèyàn àmọ́ nínú fọ́nrán wòlíì Fálẹ́yìmú tó tún wà níbi tá a ti jọ gbéyẹ̀wò ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ ìdí tí wòlíì Fálẹ́yìmú fi ní káwọn méjèèjì ó tẹ̀sí ogun lára ara wọn kán bá lè mẹni tó jọ̀gá o bíi ti olóògbé Barrister àti Kollington eléyìí lágbára ṣẹ́ ẹ̀yẹ èèyàn ẹ tún gbọ́ ìdí tó fi ní àwọn méjèèjì ò lè jọjọ rẹ̀ o wọn lè jọ ṣọ̀rẹ́ ìyẹn olóyè Sunday Ìgbòho àti Ìbà Gani Adams pé wọn lè jọ ṣọ̀rẹ́ ọ̀hún tí táwọn méjèèjì bá tó tẹ̀sí ara wọn pẹ̀lú oògùn kan fi mọ ẹni tó jọ̀gá láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn nínú fọ́nrán yìí ẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé òun. ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹ ní sùúrù ọ̀rọ̀ tí mo fẹ́ là fún yín kò yé yín kí wọ́n sọ fún yín. Akọni alágbára méjì tó ń bá wà wọn ò lè rẹ́ ìkan máa fẹ́ kó ń tẹ́lẹ̀ kan balẹ̀. Onínú Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ló jẹ́ ń sọ fáàtì fún yín kò lè gbà pẹ́ nìkan ṣe ẹ̀fọ́ wá ń dìde kí wọ́n pè lálágbára kan. níbi tó ń wà. ibi tó wà láéláyé. kò lè dùnmọ́nú láyé. kò lè dùnmọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe é. tó bá jẹ́ òun jẹ́ alágbára gan-an ni a ti pa Sunday Ìgbòho. bẹ́ẹ̀ ni ẹ bá kọ́ ní ṣe nínú yẹn. nígbà táwa ń ṣe ẹ̀májẹ́sì sí wòlíì àìmọye àwọn aláwo tó máa sọ pé mi ìjẹ́ kan ti jẹ́ pé mi náà fèsì láàrin wọn tájọ máa parí tájọ máa jà tábà jà tó wá ṣẹ̀ tó wá bá mi máa jókòó wọn máa júwe fún mi pé báyìí wọ́n ti ń pààyàn máa ní èmi ò lọ́wọ́ sí gbogbo wọn yẹn àwọn tó ń pọba nígbà tó wọn lọ sílẹ̀ French ọba wọn rẹ̀ tí wọ́n lọ pa ọba ni wọ́n dìde sí mi pé mo dé bí mi ìjẹ́ kán gbẹran mi ìjẹ́ kán gbẹdìyẹ mọ́ àwọn ìyàwó mi ó bẹ̀ sí sunkún pé òun ò lè ṣùpọ̀ sọ gangan àjọ ọlọ́ni mo ní kó ní sùúrù àmọ́ ẹni tó máa sá fúnra wa nígbà tá a jọ fi wọ́n tún padà wá bá mi àtúrẹ́rìn wọ́n tún júwe fún mi pé báyìí wọ́n ṣe ń ṣe mo lé mi ò nídìí gbogbo nǹkan yìí nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run nígbà táwa ń ṣèbàjẹ́ àìmọye ní wọ́n dán bí bàbá ṣe tẹ̀ ìta fi ń sọ̀rọ̀ wọ́n dán wa wò lóríṣiríṣi ọ̀nà ikú náà lè fi ń dán wa wò àdéhùn yẹ̀ sí ìpẹ́ tábà yẹ̀ sí ìpọ̀ ẹ̀tàn wá ṣe kíni wọ́n á gbà wá lọ́wọ́ àṣẹ dàbí ọ̀rẹ́ tó ti ń sin akọni méjì dẹ́ sọ fún yín ẹ̀ lè rẹ́ alágbára màá sọ fún yín lẹ́nìí tó bá jẹ́ lágbára tẹ́ ẹ̀ bá dẹ́ran yín wò kẹ́ni pákọ́ni lẹ́yìn méjì jẹ́ ẹ̀ ní rẹ́ ẹ̀ṣẹ̀ ìgbára yín lọ́wọ́ pé tó ní tó gbára yín rìn. so èyí tó ń wáyé láàrin Gani Adams àti Sunday Ìgbòho sí nọ́mà ni. torí pálágbára làwọn. bẹ́ẹ̀ ni ẹ̀bọ̀ tí Gani Adams máa fẹ́ ṣe ó yẹ kó dán Sunday Ìgbòho kó mọ̀ bí power ẹ̀ ti dé kò ní èdè kó lójọ́ ó lè sọ pé kó máa tọ̀ sílé àbí kó máa ríran mọ́ ìyẹn ló pè lálágbára gbogbo àwọn méjì jẹ́ ọ̀ṣẹ́ lágbára
ó yẹ kó dé Sunday Igboho náà kó dán Gani Adams wò bó jẹ́ kó máa ṣubú ní títì. ilẹ̀ ìbò lè rọrùn báyẹn. èlò alágbára ìgbà yẹn wọ́n ṣe máa dọ̀rẹ́ wọn lè rẹ́ nígbà tó bá dára wò tó bá mìíràn wọn pé akọni ni wọn máa ṣe fara wọn mára pé àwọn tẹ́ni táwọn bára wọn rìn ìjà ò ní sí mọ́. bẹ́ẹ̀ ni ìjà ò ní sí mọ́ gbogbo àwọn alágbára tó máa ń pè mí ní bàbá àwọn náà fi ń pè mí bàbá ọmọdé lèmi. ọlápẹ̀jì dánra wo ni. bẹ́ẹ̀ ni wọ́n dẹ́wọ̀n yìí náà dáhùn. wọ́n dọ́kọ̀ oríṣiríṣi pàtó yá nílùú kan náà tí mo tún lọ tọ́jọ́ mi ò sọ mo wá sọ gbogbo àwọn alágbára ẹ̀kọ́ nígbà kó wá máa dán agbára ẹ̀ òkè máa wò ẹni tó máa ní kíkí wú awú. wọ́n mú òun lakọ́ni àwà kékeré bó ṣe iṣẹ́ Olúwa òun lè ní òfin bẹ̀rù àjẹ́ ṣe tiẹ̀ ọba ṣe tiẹ̀ àmọ́ ọba tó ṣe ti wọ́n á dán ẹrù kó tó mọ̀ pé akọni so wọn ò dánra wọn wò náà fi ń rojọ́ ẹjọ́ òun náà rò kí Sunday Igboho kó sàṣe kí wọ́n tún ẹ gbàgà àbóyá máa yé ń bẹ̀ ni tàbí kí òun náà sàṣe Sunday Igboho ro wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú ara wọn báwo tó wọ́n di akọni nìyẹn tẹ́ ẹ̀ bá mìíràn yẹn ní di akọni Barrister àti Kollington wọ́n mìíràn wọn ni wọ́n tún parí ìjà ni wọ́n mìíràn wọn dáadáa bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn sákọni méjì ò bá mìíràn lè dọ̀rẹ́ kí mo sọ fún yìí lè dọ̀rẹ́ o ọmọ tó bá fẹ́ jọba láyé àtijọ́ tí ò bá mi bàbá ẹ̀ kó dán bàbá ẹ̀ wò kí bàbá ẹ̀ gbé báyìí pé àwọ̀ yìí ló tẹ́ni tó ń jókòó sí ló tẹ́ni tó ń fi dé sílẹ̀ fún. ọmọ wa dáhà rẹ. bẹ́ẹ̀ ni wọ́n gbẹ́dọ̀ mí wo bàbá wa tẹ̀lé wa wọlé agbé agbára fún kó tẹ́ni tó ń fi dé sílẹ̀ fún. ìgbà ilé ìkún tó ní. bẹ́ẹ̀ ni bó bá fẹ́ bá alágbára ó wà nú àfa ó wà nú gbogbo ẹ̀ kó tó lè kírẹ́dìtì ẹ̀ o gbọ́n kan tí Haruna Ìṣọ̀lá nígbà tó wọn àti Àyìnlá òun ló sọ ní Eégún Magají tó rí pé ọkùnrin náà lọ ọkùnrin tọkùnrin ni tó bẹ́ẹ̀ bá yẹra yín wò níṣẹ́ wòlíì mọ́ everything ni òun ló fi máa kọ́ ni ṣó ti yé sìn wọn ò tí ì yẹra wọn wò kí wọ́n má dànù wọn àwọn kan gbé agbára wà lásán ẹ jẹ́ kí wọ́n yẹra wọn wò òun ló fi wọn ṣé kíní kò ní síjà láàrin wọn mọ́ wọn á máa kọ́ ni olùkápá mọ̀ gára ẹ̀ wọ́n á dẹ̀ máa bára wọn rìn bó ṣe rí nìyẹn. ó lágbára o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ burúkú àfi sùúrù nígbà tó di ìdí wòlíì bá advice èèyàn méjì tó ń jà pé kí wọ́n dán ògòǹgò lára ara wọn ẹsẹ̀ ẹ̀gbọ́n nǹkan tán sọ gan nípa pastoral school tán láwọn lọ páwọn máa ń dánra àwọn máa ń dánra àwọn wò níbi bẹ̀ ṣé òótọ́ dẹ̀ lọ̀rọ̀ yẹn ṣá níbo wá la fẹ́ kọjú sí gangan mọ́ nílé ayé yìí ta la tún kò ta tún fẹ́ kojú dà ta la fẹ́ rí gẹ́gẹ́ bí èèyàn lọ nígbà tí wòlíì bá ní ká máa fi oògùn dánra wọn wò eléyìí tójú sú mi o ẹ̀yin èèyàn kí lè ro ti yín náà lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi jù sí comment torí ọ̀rọ̀ àwọn wòlíì wa yìí àfi ká fi ẹnu ká dákẹ́ ni ẹ má sì gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí ayélujára Facebook link tí wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀ from there ẹ̀ tún máa gbádùn wa lọ́lọ́kan òjọ̀kan títí dìgbà míì ire o.